ilẹ̀kùn ẹ̀tì yẹn mo ṣáà dì í mú pé kí n má bàa ṣubú. lọ́rọ̀ kan wọ́n ṣáà gba mọ́tò yìí lọ́wọ́ ẹ̀ wọ́n reverse back àwọn èèyàn rescue mi ń jọ yẹn wọ́n gbé lọ sí wọ́n ti máa tó ti ń to egungun lórí ẹsẹ̀ tẹ̀ ti break down pátápátá ní ọjọ́ yẹn but for God grace mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé mi ò lo oṣù kan níbi tí wọ́n ti ń to ẹsẹ̀ yìí tí mo ti dìde bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ yìí rìn. bàbá tó ń ṣẹ́gun nǹkan ó yà á lẹ́nu ó ní nípa ẹlòmíì pé oṣù mẹ́fà ọdún kan ó sì wà ní ìdí ẹsẹ̀ yìí mi ì sọ àwọn kan bàbá ìsọ anything bàbá ìsọ discharge mi ní oṣù kan pàtí mo délé wọ́n tí wọ́n ń kí mi wọ́n ń kí mi wọ́n ń ṣe gbẹ̀ mo wá rí lára àwọn ọ̀rẹ́ mi tó wá kí mi tó jẹ́ neighbor mi Mrs. Mary orúkọ tán ni wọ́n sọ fún mi níjọ́ yẹn pé ẹsẹ̀ yìí ẹ má gbé jókòó sílé báyìí pẹ̀lú igi ni mo dé inú ìjọ yìí ní oṣù October Sunday àkọ́kọ́ nínú October ọjọ́ ìjọ tó ń ṣe àmì òróró suddenly fún ìyàlẹ́nu ṣàmùṣàmù pé mo gbé òróró débi òróró yẹn wọ́n dà lé mi lórí àti ìgbà yẹn máa ń mọ òróró yìí wọ́n tún máa fi pa ẹsẹ̀ yìí mo ṣàrí pé mo tú ẹsẹ̀ yẹn nínú ọ̀sẹ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ yìí torí mo gbé igi débi ni bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ yìí láti ìgbà yẹn títí di àkókò yìí mo yin Ọlọ́run alààyè lógo wípé ẹsẹ̀ náà mo fi rìn lónìí mi ò tó igi sí mọ́ o ẹsẹ̀ yìí ni mo fi rìn wá sí yin Ọlọ́run alààyè torí pé mi gan tó ẹ̀ṣin mo láìkì ijó gan bàbá mi bẹ Ọlọ́run kọ́lọ́ bá tó bàbá mi tó ẹsẹ̀ yìí kí ni rẹ́sẹ̀ kí ni lè fi yin Ọlọ́run alààyè lógo mo gbé Ọlọ́run ga bá kó gbọ́pẹ́ kó gba ẹ̀yìn mi ní orúkọ Jésù Kristi Olúwa. Olúwa kó gbàdúrà fún yín àsìkò tẹ́ ṣe jẹ́rìí sí ìyè ẹ̀ ní kábàámọ̀ Ọlọ́run ò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ yín ayé ò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ yín ọ̀tá ò ní yọ̀ yìí ẹ̀ máa lọ láti pàdé ipá ẹ̀ máa lọ láti ṣẹ́gun dé ìṣẹ́gun ààbò Ọlọ́run á dájú lórí yín Jésù Olúwa wa.